ẹjọ́ tí mo ní ní court kí n tó wá bí tí mo wà ó tún 150 ìjẹta ni wọ́n sọ fún mi ìjẹta ni lẹ́tà dé ọ́fíìsì mi láti ọ́fíìsì ICPC tí wọ́n ní ICPC ní kí n wá kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n mú lọ́ọ̀yà mi wá tí mo bá ń bọ̀ kí ló ṣẹlẹ̀ mi ìṣèjọ́ mi ìbájọba dòwò pọ̀ mi ìgbà contract kí ló dé mo pè wọ́n ní mo competition kan nítorí àwọn pensioner kan tí iléeṣẹ́ kan náwó wọn petition yẹn ti wá ripe àwọn fẹ́ kí n wá kí n defend ẹ̀ kí n kojú àwọn ẹni yẹn kí n kó àwọn tí wọ́n yàn jẹ yẹn wá kán lè ti àwọn tó kó wọn jẹ mọ́lẹ̀ àbí kán gbowó wọn fún wọn ní òun rántí àwọn yẹn musa ti pé ọ́fíìsì pé bá mi wá rẹ́kọ́ọ̀dù nígbà tí n bá wọn tán tí ò sí nǹkan kan wọ́n wá náà ni so ilé ẹjọ́ wo ni ó ṣe yẹn once our system remain like this that place will keep running forget religion anybody tó bá ń ro religion pẹ̀lú Oríyọmí ò láròjinlẹ̀ ni I have fought my Muslim brother to the leg because of a Christian brother ṣẹlẹ̀ ni máa yẹn lọ ìdẹ̀mọ́rí ẹ tí mo tún bájà àtúnjọ ń jẹ́ Muslim name kan náà orúkọ ọmọ rẹ̀ tún jórúkọ ọmọ tèmi àfi kẹ̀kẹ́ jọra bọ́ àmọ́ àgbèrè religion sílẹ̀ á ṣe humanity Ọlọ́run gan nífẹ̀ẹ́ sí so àfọyà agábàrí ẹkúṣẹ́ Ọlọ́run sọ ilé ẹ̀sán yìí so gbogbo tèmi ó sọ kò jù báyìí lọ ọ̀yàn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín. ẹ kú ọ̀lẹ́ sà ẹ ṣe Alhaji Oríyọmí Ọlọ́run ní bà nǹkan yín jẹ́ òkè lẹ́wà ẹ̀ ní jábọ́ láéláé. Question tèmi kàn fẹ́ béèrè ò pọ̀ nítorí ìtọ́lọ́run because ṣe rí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe gbogbo nǹkan pápátá òun ló ní ìṣẹ̀dá ó dẹ̀ ní bí gbogbo nǹkan ṣe wá láàárín àwọn tó wà níbẹ̀ yẹn tí wọ́n mọ̀ nípa àpótí ẹ̀rí yẹn dáadáa ẹ jọ̀ọ́ nǹkan tẹ́mi kàn fẹ́ béèrè ni pé this particular àpótí ẹ̀rí tí bàbá Oríyọmí tí wọ́n lọ gbé wá sí studio wọn yẹn ṣé bí àpótí ẹ̀rí eléyìí tí ó kọ́kọ́ wá gangan tó jẹ́ original àpótí ẹ̀rí ṣé bó ṣe rí nìyẹn ṣé gbogbo nǹkan tó ń kó sínú ẹ̀ tí wọ́n kó jáde yẹn ṣé bó kàn ṣe kó sínú ẹ̀ nìyẹn àpótí ẹ̀rí mélòó gangan wá ló wà ibo ni wọ́n ti rí tiwọn. because jẹ́rí ẹjẹ́ àsọ̀rọ̀ bí síbi tọ́wọ̀ wà kí ló dé tà ń tọ́ra wa jẹ. ẹ jẹ́ kí wọ́n dà ní ìtọ́jú. pẹ̀lú irọ́ tá à ń pè kélékè. ẹ má jẹ́ ká máa fi dúdú pé funfun fúnra wa mọ́ á ti gbọ́n ju gbogbo nǹkan tá à ń ṣe yìí lọ. kí ló ṣẹlẹ̀ kí ni problem wa pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe. tó o bá jẹ́ Islam ẹ kó yanjú. dínà ìdàláyì ni wáìlì Islam jẹ́ Islam ẹ kó mọ̀ ká mọ̀ pé Islam ni ẹ tó o bá jẹ́ Christian ẹ ká mọ̀ pé Christian ni ẹ. o ò ní láti máa fi nǹkan kan páàsì nǹkan kan ẹ má jẹ́ ká máa fi nǹkan kan máa tọra wa jẹ. ẹ tó kú ti kú ẹ jẹ́ àgbàkú ti kú. but this particular àpótí ẹ̀rí gangan ibo náà ti gbé wá Israel ló ti wá ní àbíbo ṣé bí kápẹ́ńtà ló kàn. kí ló ń gbá kádà kí ló dà ń parọ́ fúnra wa. Alhaji Oríyọmí ẹ máa bá ti yín lọ Ọlọ́run ti tó yín ẹ fi gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ ẹ fi wọ́n lẹ̀ fọlọ́run. kò dẹ́n tó lè mú yín wálẹ̀ Ọlọ́run ti gbé yín ganá nìyẹn. ẹ ti tọrọ àforíjì nítorí sẹ́ńtímẹ́ǹtì ẹ ti ṣe titi yín ẹ ti ṣe fọlọ́run ẹ gbàgbé ntòkùn. tẹ́ bá notice ẹ máa rí pé ẹnìkan sọ ń bẹ̀yẹn pé òun ń tọrọ àforíjì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn mọ̀kọ́ tó ṣẹlẹ̀ gángan èmi tó fúnra mi àná lèmi náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ nígbà tí Alhaji Oríyọmí wo orí prógámù mi tó wá ṣàlàyé lèmi náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gángan ohun tó fa sábàbí tí wọ́n fi gbé àpótí ẹ̀rí wá lèmi náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ mi ò mọ̀ tẹ́lẹ̀ nítorí ọmọ tó kú yẹn wọ́n ní àpótí ẹ̀rí tọ́mọ yẹn ṣí ló fa ikú ẹ̀ òun ni wọ́n ti gbé àpótí ẹ̀rí wá pásítọ̀ tó ní àpótí ẹ̀rí ṣọ́ọ̀ṣì wọn àwọn ni wọ́n gbé àpótí ẹ̀rí yẹn wá pé ṣé nǹkan tó wà nínú ẹ̀ ṣó lè pààyàn nǹkan tó wà nínú àpótí ẹ̀rí yẹn ṣó lè pààyàn sábàbí tó fi gbé àpótí ẹ̀rí yẹn wá nìyẹn ṣe gbọ́ náà understand ẹ jẹ́ ká máa bá lọ.
àwọn tó mọ̀ nípa ẹ̀ gangan kan sọ báwo ni kí ni nǹkan tó ń pè lápótí ẹ̀rí gangan iṣẹ́ wo ló ń ṣe èmi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gbọ́dọ̀ ẹ̀ka lè kó àtàwọn Alhaji Oríyọmí ẹ̀kúṣẹ́ náà èmi wo fídíò gbà tí Alhaji Oríyọmí tí wọ́n interview bàbá yẹn mo wo fídíò torí mo follow wọn so mo dẹ̀ rí bí Alhaji Oríyọmí ṣe ṣe ń jọ yẹn bàbá yẹn ò wà bias lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí kò dẹ̀ sí ọ̀nà tán lè gbà mọ́ tán lè gbà wà kílẹ̀ sí àwọn èèyàn ju pé kí àpótí àìtán pé lápótí ẹ̀rí yẹn kó wá sí ọ̀dọ̀ wọn lọ kí gbogbo ayé ó rí i pé lóòótọ́ ẹni tó wà nínú ẹ̀ lélẹ̀ torí tí wọn bá gbé wá gbogbo ayé ó rí wọn lè sọ wípé bóyá pé Alhaji Oríyọmí gan wà ní support ẹni bọ́pọ̀ ọmọ ńlẹ̀ à ń sọ fún àwọn òótọ́ ọ̀rọ̀ nìyẹn. àmì o pé wọ́n á rò pé Alhaji Oríyọmí wà wọ́n ti kí ni wọ́n wà support dáàmà bọ̀ wọ́n pé máa yẹn níjọ́ yẹn wípé sáwọn lè gbà kó tí ẹ̀rí yẹn wá síbí báyìí máa yẹn ní bẹ́ẹ̀ ni Alhaji Oríyọmí tó fẹ́ yẹn pé Alhaji Oríyọmí sọ fẹ́ yẹn pé ṣé ihun tí ó ní pé ọmọ wò tó kú ṣé àwọn sì lè gbára ọ̀nà máa ní pé ọwọ́ bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní búra nínú prógámù ìjọ yẹn wọ́n gbé Alhaji Oríyọmí ṣe fi ọgbọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ló ń búra ló ń fún ọ ní ṣọ́ pé àní ẹ lọ gbé wá sẹ̀ àní ẹ lọ túṣẹ̀ òfin tó wà nínú ẹ̀ Alhaji Oríyọmí dẹ̀ kò gbé wá bẹ́ẹ̀ ti gbé wá yẹn kì í ṣe pé ẹ máa gbọ́ kìrìsìtẹ́nì ní èmi. ṣé iná ń gbọ́ báyìí sí ṣé gbogbo wọn ń gbọ́ mọ́nì yẹn ló ń sọ wípé kó lọ gbé wá sẹ̀ kó lọ gbé àpótí ẹ̀rí yẹn wá sẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ sẹ̀ kò sí kan tó lè pààyàn bẹ́ẹ̀ sẹ̀ ẹ lọ gbé àpótí ẹ̀rí yẹn wá sẹ̀ ẹ lọ gbé àpótí ẹ̀rí yẹn wá sẹ̀ máa nìyẹn gangan tó ní àpótí ẹ̀rí ló takú pé kí wọ́n gbé àpótí ẹ̀rí wá pé nǹkan tó ní àpótí ẹ̀rí yẹn kò lè pààyàn. kí wá ní ìdí t'Alhaji Oríyọmí fi pàfà kí ni ìdí nítorí ọ̀ǹtú tí wọ́n hàn síbi aṣọ àti wàhálà wípé kí ni ìtumọ̀ ẹ̀ ṣé kó ṣe kan tó lè affect èèyàn lúrú Àgbàlá Gabriel Alhaji Oríyọmí ṣe mistake máa dẹ̀ máa sọ máa dẹ̀ tó máa tún sọ tó bá ṣe mistake èmi máa sọ bọ́ tó bá ṣe mistake lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí wàláhì wọn jẹ̀bi o gbogbo wa ta ti bú wọn ta ti ṣépè fún wọn mistake la ṣe o lórí ọ̀rọ̀ yìí. ṣé máa gbọ́ ní ṣòro. kìrìsìtẹ́nì ni èmi kì í ṣe pé Alhaji Oríyọmí ṣe láti fi tàbùkù ẹ̀sìn kan rárá wọn ò dẹ̀ ṣe láti sọ pé wọn ò dẹ̀ ṣe ní ṣe wípé báyà pé kó fi àpótí yẹn kó fi ṣe lẹ́yà ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni wípé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kí ni à ń pè lápótí ẹ̀rí gan láti ṣe à ń pè lápótí ẹ̀rí gan ṣe rí nínú àwọn tó jẹ́ kérúbù gan tó jẹ́ àwọn kérúbù tó jẹ́ kérúbù gidi wọ́n mọ̀ wípé kò sí tó jẹ́ àpótí ẹ̀rí mọ́ tá à ń gbé káàkiri mọ́ Ọlọ́run sọ fún Mósè wípé kí àpótí ẹ̀rí yẹn kó lè jẹ́ ìrántí fún àwọn ìran tó ń bọ̀ nítorí pé wọ́n bá gbàgbé ó wá ní pé kí wọ́n àjẹkù mánà tí wọ́n jẹ wọ́n fi sínú àpótí ẹ̀rí yẹn ọ̀pá Mósè kó wà nínú àpótí ẹ̀rí yẹn òkúta tí ó wà níbi tí odò Jódánì tí wọ́n gbà kọjá yẹn a mú nínú ẹ̀ a fi sínú ẹ̀ ó wá sọ fún wọn nínú ìdí Tárómì yẹn wípé ó ní àìbá mọ̀ tí àwọn ọmọ yín bá béèrè pé kí ni èrèdí kíní yìí ó ní ẹ̀yin ò lè ṣàlàyé fún wọn wípé báyìí làwọn bàbá wa ṣe ṣe so ó wà fún ìrántí ni so àpótí ẹ̀rí nígbà yẹn lọ́hùn Ọlọ́run ló ní kò síbi tó wọ̀ tí ìsọ̀kalẹ̀ Ọlọ́run kò sí nínú ẹ̀ ṣùgbọ́n lóde òní gbogbo tọ́pọ̀lọpọ̀ wọn ń pè lápótí ẹ̀rí especially kérúbù tí wọn ò tí ì jáwọ́ nínú àpótí ẹ̀rí yẹn ìtẹ́lómi ń lo àpótí ẹ̀rí yẹn fún ó ti di òòṣà ó ti di òòṣà. àwọn àgbààgbà kérúbù dẹ̀ ń sọ fún ọgbọ́n fún kíní ẹ̀ kó gbàgbé kíní ẹ̀ nítorí àkókò ká má dá Alhaji Oríyọmí dúró ẹ mọ gbọ́ nítorí àkókò tiwa ìdíkàfẹ́ ká sọ wípé Alhaji Oríyọmí tí wọ́n ṣe dáadáa kò dẹ̀ sí ẹni tó kú láti bá láti sọ pé bóyá ń pè tán ṣe ò dá àfẹn tó bá pé bóyá pé kò bá sí àlàáfíà ló kù so to me Alhaji Oríyọmí you did a great job and God bless you that's all. ẹ ṣe sà torí àkókò ká má bàa dá Alhaji dúró Alhaji ẹ ṣe lágbára Ọlọ́run ẹ ní ṣíṣe àdèmà dúró ṣe lágbára Ọlọ́run torí tó di pọ́ gbé yín wọlé mo ti sọ̀rọ̀ in fact mo wà lára àwọn tó condemn pé reason tẹ bẹ́ẹ̀ ṣe gbé àpótí ẹ̀ wá sí studio pé kò dáa ṣùgbọ́n nígbà tẹ wá wọlé tẹ ṣe ṣàlàyé bẹ́ẹ̀ ṣe explain tẹ ṣàlàyé tí mo farabalẹ̀ gbọ́
mo wá rí i pé no, you are not biased, you do the job the way it's supposed to be. So ni mo ṣe èmi náà ṣe rí òkodoro because kò dá kéèyàn tètè máa jump into conclusion, but it's based on your explanation. ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan. Yes, ìjọ ẹ mọ̀ pé program yẹn ẹlòmíì ó kàn bá kélekèle lórí kálukú fọ́ọ̀lù ẹ̀ online. But your explanation now throw a lot of light. Ọdẹ Jésù mo ti máa ń sọ fún wa ọdẹ Jésù mo ti máa ń sọ kí n lórí program Mr. Yaya wọ́n mọ̀ mí. Please, tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n sọ, ẹ jẹ́ ká dẹ̀ máa sọ ní ṣókí. Àwọn náà ní bí mú pàdé wájà máa gbọ́. Ẹ jẹ́ sáré round up ọ̀rọ̀ mi. So because èmi ti condemn pé kò yẹ kẹ́ gbé àpótí ẹ̀rí wá sí studio, but your explanation ó jẹ́ kó clear pé even bàbá tó ní àpótí ẹ̀rí gan ní kan gbé wá kan tú, kò sí kankan àbòsí nínú ẹ̀, kò sí nǹkan àṣírí nínú ẹ̀, and based on your job. Wọ́n jẹ̀bi nípasẹ̀ yẹn. Wọ́n jẹ̀bi because wọ́n sì concept ẹni tó ní ó dẹ̀ fún ọ ní go ahead, wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ dáadáa. Èyí tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ wá ni pé kájọ káwo bí a ṣe lè di orílẹ̀-èdè mú tí ìjà ẹ̀sìn ò ní ṣẹlẹ̀ láàrin wa Christian, Muslim àbí oníṣẹ̀ṣe. Oníkálukú sí ẹ̀sìn ẹ̀ bí ó ṣe yé sí bí Ọlọ́run ṣe tiẹ̀ bó ṣe understand Ọlọ́run tiẹ̀. So because many things láwọn èèyàn ti ń sọ bí a torí pé Aláàjì jẹ́ Muslim náà ṣe gbé àpótí wá àbí gbogbo nígbà tí èmi náà ti condemn ẹ̀ mú wa náà tó condemn heart yẹn, but when I listen to your explanation now mo ṣàárọ̀ pé no, is because you did the job, because you first consult the owner of that àpótí ẹ̀rí àwọn olóníkẹ́ ẹgbẹ́ wa kan ṣe. So mi ò ní sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ̀kúṣẹ́ Aláàjì Yaya ẹ̀kúṣẹ́. Ẹ jọ ẹ ṣe bẹ̀rẹ̀ 1 minute. Ẹ jẹ́ sọ ti tèmi kí n máa lọ ẹ jọ. 1 minute. Mami ọmọlọpọ ya. Wa alaikum salam. Bàbá mi ò jàre. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ò ní mọ́tì tèmi fẹ́ sọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Òun náà lọ́ta. Sẹ́ni tó bá fẹ́ gbé iṣẹ́ Ọlọ́run tó fẹ́ gbé dání tí ó ní lọ́ta, gbogbo wo lè tọ́ ọmọ aráyé lọ́rùn. Ẹ listing bíbà, àìmọye ẹlòmíì gan tó máa listing bíbà gan tó tún máa sọ̀rọ̀ against wọn. Gbogbo yín ò ní mínì. Àdúrà lèmi máa ṣe fún yín torí pé àtàrà obìnrin lẹ ti jáde. Ẹ̀ẹ́dẹ̀ ní kọsẹ̀ ní ṣubú. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe láàárọ̀ lọ́sàn lálẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run àtàtìlẹ́yìn Ànábì wa Muhammad. Ní jẹ́ nínú sáré, ní jẹ́ lórí wheelchair. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o. Ní ṣìṣe, ní ṣìjẹ. Iṣẹ́ tẹ́ ẹ ṣe kò ní dojú ìjà kọ yín. Àìmọ́ ṣe mọ́ torí pé ẹ ń yọ àwọn ẹ̀dá kan nínú ìgbèkùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní agbára ní ọwọ́ náà ṣe báyìí nífẹ̀ẹ́ mi yín di nífẹ̀ẹ́ mi ìyàwó yín di nífẹ̀ẹ́ mi ọmọ yín di gbólóhùn láúlà wala quwwata illa billahi àtàwọn olóòtú tó gbé ètò ìdúró àti gbogbo wa àtàwọn olólùfẹ́ wa lágbára lọ́wọ́ náà pásálà. ẹjọ ní bá sọ̀rọ̀ ẹ ṣe ẹjọ èmi jẹ́ kí n máa sọ tèmi ẹ má bínú ẹjọ èmi náà fẹ́ bá sọ̀rọ̀ tèmi kí n máa lọ ní mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni iṣẹ́ ẹ má bínú ẹjọ màá mí ní gbàtà ẹ fún mi ní 2 minutes kẹ́ni mo máa ń sọ̀rọ̀ kan lórí program ní Mr. Yaya. This thing is for both Muslim and Christian. Anytime tá a bá ti gbọ́rọ̀ ẹ má jẹ́ ká máa fi ìtara ẹ̀sìn ká fi máa járe George torí pé ó jẹ́ mùsùlùmí àbí torí pé ó jẹ́ kristẹni. Àwọn tó máa ń fa iṣu mọ́ gangan nìyẹn. Tá a bá ti gbọ́rọ̀ wa òun laburú fi ń tàn kálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ti gbọ́rọ̀ ẹ jẹ́ ká ojú wo wípé báwo láti dájọ́ ẹgbẹ́ sì kúrò lórí àwọn méjèèjì bóyá ó jẹ́ Muslim ní àbò jẹ́ kristẹni ẹgbẹ́ sì kúrò lórí wọn ẹ wá dì pẹ̀lú wọn àṣì wípé woman being tí ò lẹ́sìn kankan. Then ni máa wà bias lórí ìdájọ́ wa tàbá ń dá àwọn ìdájọ́ ṣe nǹkan tẹ́lẹ̀ mi kàn fẹ́ sọ nìyẹn. ẹ kú ètò Aláàjì Oríyọmí mo kì í sá ó dà pé nẹ́tíwọ̀kì wọn ò dáa. Hello sir.
máa sọ̀rọ̀ ẹ jọ̀wọ́ 1 minute ká lè máa ràndọ̀. ní tẹ́mi fẹ́ sọ ni pé Alhaji Oriyomi ní jẹ́bàjẹ́. I have opportunity to talk to you today for us to be able to discuss on this issue because èmi ò tiẹ̀ follow issue yẹn tẹ́lẹ̀ mi òun situation of bí Yorùbá ṣe fẹ́ gba regional system ló bá èmi àbí bí Nàìjíríà ti fẹ́ yà dànù so Yorùbá lèmi kan dúró fún so èmi ò follow situation yẹn gbogbo mo join Mr. Yaya lèmi mo rẹ̀ ṣe ń gbọ́ gbogbo ẹ̀ bọ́ kọ́kọ́ tẹ́lẹ̀ náà sọ ni pé ṣẹ́rí sà ni pé ṣẹ́rí bẹ́ẹ̀ bá ṣe wù yín olùkẹ́ ṣe máa ṣe ní dáadáa bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣẹ́rí iṣẹ́ yín ó help a lot of people nílẹ̀ Yorùbá and I always be proud of you inú mi máa ń dùn sí gan ṣẹ́rí gbogbo pé ṣẹ́rẹ́ lòmíì ṣẹ́rí ẹ̀dá tó lọ ń dáwọ́ èèyàn ni pé nǹkan tí ò bá ti favour ẹ̀ lòmíì ó máa ń wá against ẹ̀ kò sí even gan ẹ̀sìn kìíní kankan ní tó bá wu ẹ̀sìn tó bá wu anybody ní kó máa ṣe lórí ẹ̀sìn ẹ̀ bọ̀ tó bá ti fi láburú bọ̀ tó bá ti fòwà bàjẹ́ sí tó fin bá yẹ àbẹ́ tó bá lọ fẹjọ́ ẹ̀sùn nípa àwà bàjẹ́ tó ń wù lórí ẹ̀sìn ẹ̀ gbójó lórí ẹ̀sìn kó face consequence ẹ̀ that's just it so ẹ má ro nípa bí ẹlòmíì ṣe máa sọ̀rọ̀ àbí opinion anybody opinion is not count in your job in my own job I don't care about anybody's opinion. I only care about the opinion of the people I'm working for. Nípa ẹtí mo bá ṣiṣẹ́ nìkan ni mo regard or the company I work for or the person to ẹtí mo bá ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ sà àwọn tẹ́ bá ń tán bá gbé nǹkan wá fún yín tán gbé ràn lọ́wọ́ wá sọ́dọ̀ yín tẹ́ ẹ ṣe ń dá wọn lò bẹ́ẹ̀ ṣe ń ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń dá sáyé wọn bẹ́ẹ̀ ṣe ń tún ayé wọn ṣe that is. òní gbogbo wa ti gbọ́ yẹn so nísìnyí nǹkan tó ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ yẹn gangan ni pé wọ́n nígbà tí ọmọ yẹn ṣí àpótí ẹ̀ lọ́mọ yẹn kú so àwọn pásítọ̀ tó ní àpótí ẹ̀rí yẹn àwọn wá dúró pé nǹkan tó wà nínú àpótí ẹ̀rí yìí kò lè pààyàn pásítọ̀ yẹn ló wá insist pé àní kí wọ́n gbé àpótí ẹ̀rí yẹn wá sẹ̀ kí wọ́n gbé àpótí ẹ̀rí yẹn wá sẹ̀ láti lè fi clear ara rẹ̀ Alhaji Oriyomi ló dẹ̀ fẹ́ kíni wọ́n fẹ́ save life má nìyẹn ibi tọ́rọ̀ yẹn ti yíwọ́ nìyẹn àfáà tó wá pè wá ọlá arábìkì tó wà ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé àfáà yẹn wá wípé kó wá ṣe kíni kó wá tú kì í ṣe pé bóyá wọ́n ní èmù nínú wípé àwọn fẹ́ bà ẹ̀sìn kan jẹ́ àwọn fẹ́ dójú ti ẹ̀sìn kan rárá wọn ò ní irú èmù yẹn láíláí wọn ò ní tọ́lájú Oriyomi bá ṣàbòsí níbi ọ̀rọ̀ yìí máa sọ mo ṣá ń tẹnu mọ́ ń pé níbi tọ̀rọ̀ Àgbàlá Gabriel wọ́n ṣe mistake níbi tọ̀rọ̀ Àgbàlá Gabriel wọ́n ṣe mistake wọ́n ṣe àwọn kankan tí wọ́n kéré níbi ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣe bó mo sọ yìí ẹni tó bá ṣe mistake máa sọ pé ṣe mistake ẹni tó bá ṣe dáadáa máa sọ pé ṣe dáadáa níbi ọ̀rọ̀ àpótí ẹ̀rí Alhaji Oriyomi ṣe dáadáa now wọ́n ti jáde wọ́n ti tọrọ apology bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn kan ṣì ń twist ẹ̀ bẹ́ẹ̀ náà la dẹ̀ ṣe adẹ̀wárí nínú àwọn Celestial yìí náà tí wọ́n takò àpótí ẹ̀rí yẹn seriously nígbà tá a wá rí nínú àwọn Celestial àbí kérúbù tí wọ́n takò àpótí ẹ̀rí yẹn kí why tá wá ń bínú sọ Alhaji Oriyomi sí ẹ jẹ́ n play video má nìkan fún yín níbi tó tún takò àpótí ẹ̀rí yẹn ẹ jẹ́ n play àpótí ẹ̀rí gbogbo àwọn tó bá ń gbé àpótí ẹ̀rí anywhere tó ti ń gbé àpótí ẹ̀rí abòrìṣà ni wọ́n ìwé Jeremiah 3:16 ẹ mọ̀ kó tí Jeremiah 3:16 sọ àpótí ẹ̀rí gbogbo àwọn tó bá ń gbé àpótí ẹ̀rí anywhere tó ti ń gbé àpótí ẹ̀rí abòrìṣà ni wọ́n ìwé Jeremiah 3:16 ẹ mọ̀ kó tí Jeremiah 3:16 sọ ó ní pé a kì yóò dúró àpótí ẹ̀rí mọ́ ó ní wọ́n ní tẹ́ bá lọ sí Israel lẹ́ni Israel tọ́lọ́run fún wọn ní àpótí ẹ̀rí gan sef Israel ò gbé àpótí ẹ̀rí mọ́ kò sí ọ̀ríjínà àpótí ẹ̀rí níbi kankan gbogbo àpótí ẹ̀rí pátápátá fèkì ní gbogbo ẹ̀ àwọn kan. ṣé iná gbọ́ àwọn kí ló sọ̀rọ̀ yìí o kérúbà síráfù tó máa ń lo àpótí ẹ̀rí gangan ló sọ̀rọ̀ yìí o àwọn gangan ni wọ́n sọ̀rọ̀ yìí o wá ìta gbọ́ wá sáré kó bá Alhaji Oriyomi sí ajá sí wípé Alhaji Oriyomi ò ní fọ́ọ̀tì nìyẹn tó bá ní fọ́ọ̀tì máa sọ nínú mọ́ súnmọ́ ò ní fọ́ọ̀tì ṣe bóun ní nínú àwọn tó ń lo àpótí ẹ̀rí sọ yìí
wípé kò sí àpótí ẹ̀rí kankan níbi kankan mọ́ gbogbo àwọn àpótí ẹ̀rí tó wà is all fake kò ṣá kìí ṣe mùsùlùmí ló sọ kìí ṣe kìrìsìtẹ́nì aláṣọ ara ló sọ kìrìsìtẹ́nì tọ́jọ́ ń ṣe gbogbo náà ni wọ́n sọ yìí. kó ní ilé èsì wọ́n ní ilé tí wọ́n gbé àpótí ẹ̀rí sí ilé èsì àpótí ẹ̀rí ní èsì àpótí ẹ̀rí ní èsì àpótí ẹ̀rí kan lárí tó ń gbé ní Àbújá ìgbà tí àpótí ẹ̀rí máa jábọ́ wọ́n bá ìwo àtòrí èèyàn nínú àpótí ẹ̀rí kan tó wà náà kílẹ̀ ń pa ẹran fún àpótí ẹ̀rí mi kan tó wọ ilé àpótí ẹ̀rí wọ́n á pa ẹran fún àwọn èlò náà ní pé tí àpótí ẹ̀rí ò bá rẹ́ jẹ́ á pa ọmọ kan nínú ṣọ́ọ̀ṣì ṣé Ọlọ́run ló sọ yẹn kalẹ̀ ni àpótí ẹ̀rí gbogbo àwọn tó bá ń gbé àpótí ẹ̀rí anywhere tó ti ń gbé àpótí ẹ̀rí abòrìṣà ni wọ́n. ìwé Jeremiah 3:16 ẹ mọ̀ kó ti Jeremiah 3:16 sọ ó ní pé a kì yóò dúró àpótí ẹ̀rí mọ́ ó ní wọ́n ní tẹ́ bá lọ sí Israel lẹ́nu Israel tọ́lọ́run fún ní àpótí ẹ̀rí gan sef Israel ò dé àpótí ẹ̀rí mọ́ kò sí ọ̀ríjínà àpótí ẹ̀rí níbi kankan gbogbo àpótí ẹ̀rí pátápátá fèkì ní gbogbo ẹ̀ àwọn kan ní ilé èsì wọ́n ní ilé tí wọ́n dé àpótí ẹ̀rí sí ilé èsì àpótí ẹ̀rí ní èsì àpótí ẹ̀rí ní èsì àpótí ẹ̀rí kan lárí tó ń gbé ní Àbújá ìgbà tí àpótí ẹ̀rí máa jábọ́ wọ́n bá ìwo. so ṣé gbogbo náà ti rí báyìí sìn ẹyẹyàn tí bá ṣe tán sí ẹ wá pàdé mi lórí TikTok àǹtí Rashida Talimot ẹ kú èní ẹ wá pàdé mi lórí TikTok yìí sìn so that a máa lè dáwọn èèyàn wọlé láti wá sọ opinion wọn wọn pé TikTok a máa free dáadáa láti wá sọ opinion wa gbogbo nǹkan tó lájú Oríyọmí sọ lórí prógámù mi lánàá nígbà tí wọ́n wọlé gbogbo pátálà wa náà ti gbọ́ yẹn ìdí tó fà tó fi pè àfà ìdí tó fà tó fi gbé àpótí ẹ̀rí yẹn wá gbogbo pátálà gbogbo wa ti gbọ́ yẹn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.